ọ̀kadà mẹ́ta lèmi nìkan ti dágbà nígbà tí mo lọ sóko olè. Olúṣẹ́gun ló sọ bẹ́ẹ̀. dípò tí àwọn adigunjalè míì fi máa ń fi nǹkan ìjà olóró halẹ̀ máwọn èèyàn tí wọ́n bá fẹ́ jà lólè, ọ̀dájú afurasí adigunjalè kan Démọ́lá Olúṣẹ́gun kì í fi ọ̀bẹ tàbí ìbọn tó bá mú lọ́wọ́ wọn àwọn èèyàn wò. àìmọye èèyàn ló sì ti ṣe bẹ́ẹ̀ dá ẹ̀mí wọn légbodò kó tó tún jà wọ́n lólè dúkìá wọn. ọkùnrin ọlọ́kadà kan tó ń jẹ́ Kẹ́hìndé Adébíyì la gbọ́ pé Jagunlabi yìí pa gbẹ̀yìn tọ́wọ́ àwọn ọlọ́pàá fi tẹ̀ òun náà lẹ́yìn ọjọ́ bíi mélòó kan sígbà tó pa ẹni ẹlẹ́ni. lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 12 oṣù kẹta ọdún 2023 yìí lolúṣẹ́gun dá Adébíyì dúró ládùúgbò odò ọba nìbàdàn gẹ́gẹ́ bí èrò tó fẹ́ gun ọ̀kadà tíyẹn náà sì gbé láì mọ̀ pé èrò ọ̀ràn tí yóò ṣekú pa òun ní í ṣe. bí wọ́n ṣe dé ojú ọlọ́mọ òtó lẹ́rú kúdọ́gbọ́n yọ ọ̀bẹ lápò tó sì fi gún ọlọ́kadà náà lẹ́yìn ọrùn tagbára níbi tí onítọ̀hún ti ń japoró ikú lọ́wọ́ ní Jagunlabi ti talé ọ̀kadà ẹ̀ ó di ranìranì láàrin ìgboro lọ́hùn-ún ó sì ṣe bẹ́ẹ̀ sá lọ ráúráú. àwọn ẹlẹ́yinjú àánú tó rí ọkùnrin ọlọ́kadà náà níbi tó ti ń japoró ikú lọ́wọ́ ni wọ́n sáré gbé e lọ sílé ìwòsàn ṣùgbọ́n ẹ̀pà kò bóró mọ́, ikú ti pa á. àwọn dókítà ní òkú èèyàn ni wọ́n gbé wá sọ́dọ̀ àwọn, kì í ṣe èèyàn tó wà láàyè. nígbà tọ́wọ́ tẹ ọkùnrin afurasí apààyàn náà lọ́jọ́ bíi mélòó kan lẹ́yìn tó pa Adébíyì ọlọ́kadà, níwádìí fìdí ẹ̀ múlẹ̀ pé bí Olúṣẹ́gun ṣe máa ń dá nìkan jalè ló tún ní ikọ̀ ẹlẹ́ni mẹ́rin kan tí wọ́n dìjọ ń ṣiṣẹ́ ibi náà. nígbà tó ń ṣàfihàn àwọn afurasí ọ̀daràn ọ̀hún lórúkọ CP Adébọ̀wálé Williams tí í ṣe ọ̀gá àgbà ọlọ́pàá nípìnlẹ̀ Ọ̀yọ́, alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà SP Adéwálé Ọ̀ṣífẹ̀sọ sọ pé ọmọ ọ̀yá ọmọ bàbá kan náà wà nínú ikọ̀ àwọn adigunjalè ẹlẹ́ni mẹ́rin náà pẹ̀lú àfẹ́sọ́nà kan nínú wọn. èyí ẹ̀gbọ́n obìnrin ẹni ọdún méjìdínlógójì 38 ló ń jẹ́ Àìná Bọ́lárìnwá, nígbà tí àbúrò ẹni ọdún méjìlélọ́gbọ̀n 32 ń jẹ́ Saheed Bọ́lárìnwá. bí obìnrin tó ń jẹ́ Àìná yìí ṣe ń digunjalè láfẹ́sọ́nà rẹ̀ tó ń jẹ́ Adéwálé Ṣàráfà ẹni ọdún méjìlélọ́gbọ̀n bákan náà wà nínú ikọ̀ adigunjalè yìí. gbogbo wọn lọ́wọ́ àwọn agbófinró ti tẹ̀ báyìí. bákan náà lọ́wọ́ àwọn ọlọ́pàá tún tẹ àwọn oníṣòwò fàyàwọ́ mẹ́ta tí wọ́n máa ń ta àwọn nǹkan oníǹkan tí wọ́n bá rí lóko ìdigunjalè fún. orúkọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni Adékúnlé Toyib ẹni ọdún 24, Yusuf Riwan ẹni ọdún 22 àti ọkùnrin ẹni 30 ọdún kan tó ń jẹ́ Rasheed Usman. gẹ́gẹ́ bí SP Ọ̀ṣífẹ̀sọ ṣe sọ, ikọ̀ àwọn afurasí adigunjalè yìí kan náà ni wọ́n na ìbọn sí ọlọ́kadà kan tó ń jẹ́ Taurid Wahab nígimú ní nǹkan bíi aago 6 ìdájí ọjọ́ 14 oṣù kẹta ọdún 2023 yìí. àgọ́ ọlọ́pàá tó wà ní Ìdí Aró nìbàdàn tí wọ́n mú ẹ̀sùn ìṣẹ̀lẹ̀ ìdigunjalè àkọ́kọ́ lọ náà ni wọ́n mú ẹ̀sùn kejì náà lọ. láti bẹ̀ làwọn ọlọ́pàá sì ti bẹ̀rẹ̀ ìwádìí títí tá a fi ṣe àṣeyọrí tọ́wọ́ sì tẹ àwọn afurasí adigunjalè yẹn gẹ́gẹ́ bó ṣe wí. nígbà tó ń dáhùn ìbéèrè àwọn oníròyìn lólú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ tó wà lẹ́lẹ́yẹlé nìbàdàn, ògbólógbòó afurasí adigunjalè yìí ìyẹn Olúṣẹ́gun ṣàlàyé pé lóòótọ́ làwọn pọ̀ táwọn jọ ń ṣiṣẹ́ adigunjalè, ṣùgbọ́n òun nìkan lòun fọ̀bẹ gba ọ̀kadà lọ́wọ́ Adébíyì bó tiẹ̀ jẹ́ pé òun ò mọ̀ pé ọkùnrin náà máa kú tàbí pé ó kú àfi nígbà tóun gbọ́ lẹ́nu àwọn ọlọ́pàá pé ó ti padà gbabẹ̀ sọdá. gẹ́gẹ́ bó ṣe sọ, ó ní mi ò mọyì ọ̀kadà tèmi àtàwọn yòókù mi ti gbà o, ṣùgbọ́n ọ̀kadà mẹ́ta lèmi nìkan ti dágbà nígbà tí mo lọ sóko olè fúnra mi láàrin ọdún yìí nìkan. àwọn ọlọ́pàá ti gba díẹ̀ nínú àwọn nǹkan ní nǹkan tí wọ́n fipá gbà padà lọ́wọ́ wọn. ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Toyota Camry kan, ọ̀kadà 5, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 2, màálùú 9 pẹ̀lú ìbọn ìbílẹ̀ ńláńlá 2 àti ọta ìbọn 15 tí wọ́n gbà lọ́wọ́ àwọn ọ̀bàyéjẹ́ èèyàn wọ̀nyí ṣì wà lákàtà àwọn agbófinró báyìí láti rí ohun fi bá wọn ṣẹjọ́ bí ọ̀rọ̀ ń bá padà dé kóòtù. ìwádìí sì ń tẹ̀síwájú lórí ọ̀rọ̀ àwọn afurasí adigunjalè yìí pẹ̀lú àwọn afurasí ọ̀daràn míì bíi ajínigbé, apààyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí SP Ọ̀ṣífẹ̀sọ ṣàfihàn wọn fáwọn oníròyìn lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 14 oṣù kẹrin ọdún 2023 yìí. Ọláwálé Àjàó ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọlá ló kà á sétí ìgbọ́ yín.